ẹ dákẹ́ rúmọ́ọ̀sì a kò tí ì rọ apẹ̀tùmọ̀dù lóyè o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ̀rọ̀ pé kò sí òtítọ́ nínú ìròyìn kan tó ń lọ káàkiri pé wọ́n ti yọ apẹ̀tùmọ̀dù tìlú Ìpẹ̀tùmọ̀dù tó wà níjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ Ọba Gbénga Joseph Olóyèdé kúrò lórí ìtẹ́. Nínú àtẹ̀jáde kan láti ọ̀dọ̀ akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè jíjẹ Olúfẹ́mi Ògúndùn ni wọ́n ti sọ pé irọ́ ni àwọn ìròyìn ọ̀hún. Ìròyìn gbọ́ pé Olóyèdé tó ní ìwé ìgbélùú orílẹ̀-èdè Nàìjíríà ti Amẹ́ríkà ní adájọ́ ilé-ẹjọ́ agbègbè Amẹ́ríkà Christopher A. Boyko dá lẹ́bi ẹ̀wọ̀n ọdún 4 ní ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 2025. Wọ́n dá lẹ́bi pé ó darí ẹgbẹ́ kan tí ó lo owó ètò ìrànlọ́wọ́ pàjáwìrì COVID-19 fún àwọn oníṣòwò kéékèèké láti jèrè ní ọ̀nà àìtọ́. Gẹ́gẹ́ bí ọ́fíìsì agbẹjọ́rò Amẹ́ríkà fún agbègbè Àríwá Ohio ṣe sọ, ọba náà fi ilé rẹ̀ tó wà ní Medina, Ohio, tí wọ́n fi owó jẹgúdújẹrá rà àti owó àfikún $96 tí wọ́n rí pé ó wá láti inú jẹgúdújẹrá sílẹ̀. Wọ́n tún pàṣẹ pé kó lo ọdún 3 lábẹ́ àbójútó àti kí ó san owó ìtanràn tó tó $4 million. Àwọn ilé ọba méjì ní Ìpẹ̀tùmọ̀dù àti àwọn afọbajẹ ìlú náà ti béèrè lọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè láti kéde ìtẹ́ náà ní òfo kó sì bẹ̀rẹ̀ ìlànà yíyan ọba tuntun. Àmọ́ ṣá, àtẹ̀jáde láti ọ̀dọ̀ Ògúndùn sọ pé ní àkókò tó yẹ, àwọn aráàlú àti àwọn ọmọ bíbí Ìpẹ̀tùmọ̀dù ni wọn yóò fi tó létí nípa ìgbésẹ̀ tí ìjọba yóò gbé lórí ọ̀rọ̀ náà.